ọjọ́ tòní mo fẹ́ pè wá sí àkíyèsí gbólóhùn ọ̀rọ̀ yìí tí a máa ń sọ unbeliever. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo kíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Larry Ìjẹ́ Ọmọlúàbí. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, ọ̀rọ̀ ìyànjú àti jíjẹ́ ọmọlúàbí ni ohun tí máa ń sọ̀rọ̀ lé lórí, pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́. Ní ọjọ́ tòní, mo fẹ́ pè wá sí àkíyèsí gbólóhùn ọ̀rọ̀ yìí tí a máa ń sọ unbeliever. Ní gbogbo ìgbà tí a bá gbọ́rọ̀ yìí pé unbeliever, ibi tí ọkàn wa máa ń lọ tààràtà ni nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Léyìí tó dẹ̀ jẹ́ pé kò rí bẹ́ẹ̀. Gbólóhùn unbeliever kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. It's not an religious word. Ọ̀rọ̀ òyìnbó ni. It is an English word. Òyìnbó ni. Ohun tí èyí dẹ̀ túmọ̀ sí ni wípé mi ò gbàgbọ́ nínú nǹkan tí ẹni náà tí èèyàn bá ń bá mi sọ, àbí nínú nǹkan tí ẹnì kejì gbàgbọ́ nínú ẹ̀. Tí èèyàn bá gbàgbọ́ nínú ẹ̀, ìyẹn ló ń pè ní unbeliever, kò ń ṣe ń pa ọ̀rọ̀ ẹ̀sìn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá wá rí ẹni tó jẹ́ pé bóyá ó ní unbeliever lòun lórí situation kan àbí lórí ọ̀rọ̀ tí téèyàn méjì bá jọ ń sọ. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń sábà rí ẹni bẹ́ẹ̀ ni pé èèyàn burúkú ni, àbí ní mindset a máa ń ní. So èyí ni ohun tí fẹ́ pè wá ṣàkíyèsí lé lórí. Téèyàn bá sọ pé unbeliever lòun, àbí tó bá jẹ́ pé unbeliever, kò mean pé èèyàn burúkú ni. It simply means pé ẹni yẹn kò ní gbàgbọ́ nínú nǹkan tí ẹni yìí ń sọ, àbí nínú nǹkan tí nínú situation tí èèyàn wà yẹn. Ìyẹn ò mean pé èèyàn jẹ́ ẹbí ẹni náà jẹ́ èèyàn burúkú. Ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ. Fún example, bóyá ọkọ àti ìyàwó àbí boyfriend àti girlfriend wà, tó dẹ̀ jẹ́ wípé ọkọ òun ní gbàgbọ́ nínú pé kí òun ṣiṣẹ́, kí ìyàwó ẹ̀ ṣiṣẹ́, kóun fi raise family. Ìyàwó lè jẹ́ unbeliever to his idea, tó jẹ́ pé ìyàwó máa bí mind tìyàwó àbí ìgbàgbọ́ tìyàwó ni wípé owó ọkọ òun, owó ti family ni, owó tòun nìkan, owó ti tòun, owó tòun ni. So that doesn't make her a bad person. It simply means she does not align to her husband's belief. So ìtumọ̀ unbeliever nìyẹn. Àwọn ọ̀rẹ́ méjì jọ wà, they have different perception, different mindset. So ẹnì kejì is unbeliever to the other person. So it doesn't mean pé bí èèyàn burúkú lẹni tó bá jẹ́ unbeliever. So láti lè má máa contradict ara wa, àbí láti lè má máa jẹ́ ká máa ríra wa bẹ́ẹ̀ ni pé èèyàn burúkú, pé ẹni yóò believe nínú nǹkan tí mo believe. So a ní láti help ara wa by any friendship àbí relationship tí a bá fẹ́ go into, láti make sure pé a jọ ní the same ideology. At least tí ó bá tẹ̀ jẹ́ the same, kó jẹ́ pé kí ratio yẹn kó súnmọ́ ra wọn bí 70, 80, 90%. Kájọ máa share the same ideology. Eléyìí máa lè jẹ́ kájọ máa align dáadáa nínú friendship. Kò ní dàbí ẹni pé a máa ṣe kéta ara wa, because tí èèyàn bá ń bẹ́ni tí tó jẹ́ pé unbeliever ṣe, tí èèyàn bá ń bẹ́ni tó jẹ́ pé believe wọn ò jọ papọ̀, èyí ló máa ń fa oríṣiríṣi pé bí ó ṣe kéta ẹ̀, ó ṣe kíní. So ẹ jẹ́ ká gbìyànjú láti mọ èyí. Gbogbo ìgbà tá a bá fẹ́ báyàn ṣe, kájọ jẹ́ pé kájọ share the same philosophy. And being an unbeliever to nǹkan kan, ìyẹn ò mean pé ẹnìyẹn jẹ́ èèyàn burúkú. Èyí ni ọ̀rọ̀ àkíyèsí tí mo ní kí n pè wá sí ní ọjọ́ tòní. Bí n ṣe máa sọ, ẹ jọ̀ọ́ ẹ follow mi lórí social media handle mi, Ìjẹ́ Ọmọlúàbí, lórí Facebook, Instagram, YouTube àti TikTok. Ẹ ṣé gan.